tiwa òní pé kólórin táyé ti mọ̀ ká gbé wọn jáde again bóyá a lọ UK tour a lè pé òkè wá lọ kọrin fún wa ní UK ká lọ make owó tù wọn káwọn make owó kájọ make owó gbàtáyé ti mọ̀ wọ́n. Lọ́wọ́lọ́wọ́ báyìí à ń plan lọ́wọ́ fún Idris Abdulkareem láti jẹ́ pé kó tún wá lọ ṣiṣẹ́ ní àwọn ìlú kọ̀ọ̀kan because àwọn orin wọn yẹn tó bá ti wọ industry wọ́n ti wà industry forever ni even tẹ́lí dídá àgbẹ̀lẹ̀ níjọ́ mẹ́ta máa tó bá tó padà lé tó ṣe yíyó ayé máa tún bọ̀ so ti wà ní pé àwọn olórin kọ̀ọ̀kan wà tí ẹ bóyá wọn wà lọ bóyá for a while wọn sí performance mọ́ táàdé mọ̀ pé kò sí bóyá gbogbo wọn ò function gbogbo wọn ibò gan kí ló kọ ọmọ yìí ló kọ kọ́níkọ́ní love o Clever J tá a bá rí lẹ́ni ó tún wọ market ni because orin tó ti kọ́ táyé ti gbọ́ yẹn tó bá wọ show máa perform ayé àtúndò but ṣe mọ̀ most of promoter àti pé most of record labels still function wọn ní market ní industry wọn sì jẹ́ kí wọ́n máa fún wọn ní courage because most of them it's not that maybe they were financially buoyant like that but because of nǹkan tó choose tó yàn láyò láti máa ṣe àwọn kan náà wọ́n encourage wọn tó fi di pé wọ́n di ènìyàn wọ́n di pé ìlú mọ̀ ọ́n ká so àwọn tó wá ń ṣiṣẹ́ yìí torí pé kò sí CD títà mọ́ CD kẹsẹ̀ tó tà mọ́ bíi ti tẹ́lẹ̀ everything is now online so everybody ti ń change business but torí pé àwa a ní business níta fi lè gba ẹlẹ́gbẹ̀ẹ́ tá a ti ní pé ẹ wá kọrin ṣe ìdárayá fún orin Koko Samba wa ẹ wá kọrin ẹ wá ṣe orin ìdárayá fún àwọn ọmọọṣẹ́ wa ẹ wá kọrin fún ẹgbẹ́ òṣèlú wa so àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ kó dà pé gbogbo àwọn olórin tí ìlú mọ̀ ká láti jọ ń ṣe papọ̀ kò ń ṣàwọn nìkan oríṣiríṣi olórin. àbùsàyẹ ń bèbèrè padà sọ́dọ̀ kìtọ̀ Saheed Osupa. Yes sir. àjọṣepọ̀ yín ìgbà àtẹ́jọ́ wa yẹn tí ó sòsò rere. Of course because iṣẹ́ tí wọn ò papọ̀ mọ́ iṣẹ́ ti tèmi o àwọn kan kọ orin ní iṣẹ́ tí wọn èèyàn tó bá dẹ̀ ń kọ orin gbogbo ayé ló fẹ́ jọ orin kò sí ibìkan lágbàáyé music is the only means of communicating within the world. Sports and music entertainment is the only means of communication. Ṣẹ́gẹ̀ tẹ́ bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tó ọ̀dà báyé ẹ ṣáà máa lù kẹ́ máa kọrin kó má gbọ́ nǹkan tẹ̀ ń sọ ájó ọ̀tẹ̀ bá láwọn òyìnbó tó máa ń mú jíjó àmàkátà wọn ò gbédè wà but ìlú yẹn náà ń jó sí so it is a global means of communication so torí àdógbò yẹn field kan náà lájọ wà in fact we are together forever. ẹ wá bí pé mò ń lọ yé fún lọ́rọ̀ Saheed Osupa yẹn ó nìkan tí mo fẹ́ mú jáde. Promoter ní ẹ̀dẹ̀ tí bọ́ọ̀lù sí àwọn olórin ṣe tí wọ́n fẹ́ rate Saheed Osupa how you rate him? It's an international business that they just say because he is well established in the country here now. Ayé mọ̀ wọ́n ní bíbá olórin gbajúgbajà ní wọ́n Nàìjíríà bọ́ ibi tí wọ́n ti lọ kọrin dé la máa package ìgbéke o ẹ jẹ́ ká wo àwọn ọmọ Nigerians tó wà ń bẹ kán pé àwọn ọmọ orílẹ̀-èdè kọ̀ọ̀kan mìíràn papọ̀ together nínú hall ká ṣe show fún wọn so àwọn nǹkan tá a lè ṣe fún àwọn nìyẹn because it is not that àlè àwọn share owó Nàìjíríà but owó òkè òkun bẹ̀rẹ̀ dollars wa pounds wa bíbá náírà lànà ṣẹlẹ̀ òkúta bá ṣẹ́ dollars náírà ẹ̀mọ̀ ẹ̀ tó jẹ́ tó bá jẹ́ pé $1 náà lè ṣẹ́ sí $1 tó wà bóyá bí náírà tó wà for 750 800 naira for $1. Ẹ máa ń gbọ́ fújì sà? Sá? Ẹ máa ń gbọ́ fújì? Kò sí nǹkan tí mi lè kọ́. Ẹ máa ń gbọ́ fújì dáadáa? Mo máa ń gbọ́ fújì, mo máa ń kọ fújì. Ẹ máa ń kọ fújì náà? Orin Saheed Osupa ibo lẹ fẹ́ gbélé? Láàárín àwọn olóògbé. Láàárín àwọn olórin ẹgbẹ́ wọn. Saheed Osupa ò ní ju méjì kan lọ. Because every other person should meet him. Ìsídà kó wà below àbí kó jù wọn. That is Pasuma nìkan náà ní meet wọn. That don drag in the industry láti bàtà ti bẹ̀rẹ̀ iṣẹ́. So, tàbádẹ́ bẹ́ẹ̀ sọ pé bóyá
rate wọn ṣe mọ̀ pé olórin yàtọ̀ sí entertainer Ọlọ́run fún wọn ní ọpọlọ àti máa kọrin ìjìnlẹ̀ tí a dẹ̀ rí ẹnìkejì wọn bí ẹni tó yẹ pé bàbá lù gbọ́dọ̀ gbàjọ lù so àwọn méjèèjì náà lọ so ẹ jẹ́ ká fún wọn sí sẹ́yìn lẹ́wù ẹ má jẹ́ ká rí tìǹbù ẹ jẹ́ ká fún olùfẹ́ ká padà sí ti ilé rí tìǹbù wọn jẹ gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí leader. adókò ń bẹ̀ ẹ̀yin náà ń ṣe ọ̀rọ̀ ajé à ń gbé orí jáde à ń Million Records. lẹ́yìn ọ̀ṣájú àsìkò yìí wọ́n á pè ní létí kọ́nà àbíkọ́ pèsè gbangba agbóhóró tó agbè fún lọ́pọ̀ ọ̀ṣìnrin tó bá ṣàwọn yìí àfún ní mọ́tò àfún ní ọmọ àfún ní gbàmà àfún ní láwọ̀ látàrí pé bí a ṣe cd tẹ́yìn náà tà ẹ̀ máa rówó ṣùgbọ́n báyìí pẹ̀lú 20 naira múlì kan fa àgbà orin lọ́wọ́ anybody sórí mp3 àkóbá wo ló ṣe fún iṣẹ́ tí èèyàn láàyò yìí tẹ́jú ká ìmọ̀ mílíọ̀nù sórí ẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.